Ẹ káàbọ̀ padà sí orí ìkànnì mi níbi tí mo ti ń ṣàlàyé bó ṣe lè ṣe calculus ní Yorùbá ní ìṣẹ́jú 5. Lónìí, màá tẹ̀síwájú pẹ̀lú integration by partial fraction. Nínú fídíò eléyìí tó kọjá, mo fún wa ní àwọn iṣẹ́ kan, mo dẹ̀ ṣe é fún wa bá ṣe lè lo integration by partial fraction àti integration by bá ṣe lè lo partial fraction láti solve ẹ̀. So lónìí màá tẹ̀síwájú pẹ̀lú question yìí. Ẹ má gbàgbé pé wọ́n ní ká integrate eléyìí, ṣó ti yé wa? Ṣùgbọ́n ká tó tẹ̀síwájú lórí rẹ̀, ohun tó gbọ́dọ̀ kọ́kọ́ ṣe òhun náà ni pé wà á gbọ́dọ̀ kọ́kọ́ ṣe integration by part náà. Wà á gbọ́dọ̀ ṣe ní integration by part. So ó rí pé ìbéèrè náà ni x squared divided by x plus 1 x minus 1 squared. Resolve partially. Má gbàgbé òfin tí mo sọ, ó kọ́kọ́ wò ó pé ṣé ó wà ní proper fraction, ṣé degree numerator ò ju ti denominator lọ. So tí ò bá ti jù ú lọ, ohun tó ṣe ni pé wà á ṣe kí ni o, wà á resolve ẹ̀, ó mean pé eléyìí ó máa jẹ́ kí ni o, a over x plus 1 then b over x minus 1, ṣé o mọ̀ pé repeated fraction leléyìí àbí? Then plus c divided by x minus 1 squared. So ó mean pé o ní x squared over x plus 1 x minus 2 squared a over x plus 1 plus b over x minus 1 plus c over x minus 1 squared. So ohun tí ó kù lẹ́yìn rẹ̀ òhun ni pé kó ṣe kí ni o, òhun ni pé kó try láti, ó ní kó gbìyànjú láti multiply through by the denominator, which is x plus 1 x minus 2 everything square. Wà á rí pé tó bá dán wò, ó rí pé tó bá dán wò, má bínú mò ń try láti fi ìwé òun ṣe. So ó rí pé tó bá dán wò, ohun tó kù tó máa ní òhun ni x squared divided by x plus 1 x minus 2 squared x plus 1 x minus 2 squared is equal to a over x plus 1 x plus 1 x minus 2 squared plus b over x minus 1 x plus 1 x minus 2 squared then plus c plus c over x minus 1 squared x plus 1 x minus 2 squared. Tó bá wò ó dáadáa, ó rí pé eléyìí ó géra wọn, ohun tó ní nílẹ̀ ni x squared àbí? Eléyìí náà géra wọn, eléyìí ó kù x minus 2 squared àbí? So eléyìí yóò gé kan nínú eléyìí, má bínú, x minus 1 leléyìí. So yóò gé kan nínú eléyìí, eléyìí ó kù b into x plus 1 x minus 1, méjèèjì dẹ̀ ṣì géra wọn, then c into x plus 1. So ó kù bá ṣe ṣe eléyìí. Nínú fídíò tó kọjá, ó rí pé mo ṣàlàyé fún ọ pé ọ̀nà oríṣiríṣi ló wà. A ní cover up method, so a dẹ̀ ní èyí tó jẹ́ pé à ń pè ní expansion method, tó jẹ́ pé wà á expand gbogbo àwọn eléyìí, then you now collect the coefficient, collecting the coefficient. So collecting the coefficient. So èyí lèmi wò lọ́nà tó yá jù, ṣùgbọ́n tó bá rọ́nà míì, òhun ni pé o lè kọ́kọ́ lo cover up method lèyí tá a ti ń lò bọ̀ tẹ́lẹ̀, àbí kó eliminate
ìkan nínú àwọn constant yẹn ó rí pé tá a bá fẹ́ mọ a b àti c a gbọ́dọ̀ ṣe kí ni o tá a bá fẹ́ mọ a a gbọ́dọ̀ eliminate b àti c so fàpẹẹrẹ tí n bá ní s mi jẹ́ 1 báyìí ó mean pé eléyìí ó jẹ́ kí ni o so eléyìí ó jẹ́ 0 ok tí n bá ní s mi jẹ́ -1 ó rí pé eléyìí ó jẹ́ 0 àbí eléyìí náà dẹ̀ sì jẹ́ 0 so mo lè sọ pé let s equal to -1 then I have -1 square a into -1 minus 2 squared plus 0 plus 0 ó ti yé that's 1 minus 3 squared which implies that 1 is equal to 9a and a is equal to 1/9 ó ti yé wa báyẹn so then pẹ̀lú ohun tí mo sọ lẹ́ẹ̀kan pé tó bá fẹ́ dára láàmú o lè lo comparing the coefficient so bó dẹ̀ ṣe ṣe ni pé ó expand eléyìí so tí n bá expand eléyìí ó rí pé eléyìí ó fún mi ní kí ni s square minus 4x plus 4 àbí then plus sọ mọ̀ pé x plus 1x minus 2 difference of 2 square ni eléyìí ó fún ẹ ní s square minus 1 àbí then plus c into s plus 1 so ti yé ìwọ tí ò bá yé bí mo ṣe ṣe eléyìí òun ni pé s times s square minus s plus s minus s plus s ó gera wọn so yẹ̀ ẹ́ wò yóò jẹ́ as square s square is equal to as square minus 4as plus 4a plus bx square minus b plus cs plus c gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé síwájú oríṣiríṣi method leléyìí tó wà fún but èyí tí mò ń lò òun yára púpọ̀ so anyone tó bá rí kó lò bóyá cover up method ni o àbí nǹkan náà ó rí pé nǹkan kan náà ni ó get so tá bá compare coefficient comparing coefficient ni pé wàá wo left hand side yẹn wàá máa wo èyí tó jẹ́ pé wọ́n jọ ní degree kan náà wàá máa compare pẹ̀lú ara wọn so comparing the coefficient ó rí pé tó bá compare coefficient tó bá wo eléyìí tó bá mú àwọn coefficient tó jẹ́ square ní side níbí báyìí sọ mọ̀ pé 1 ni àbí ní side níbí báyìí a ní a dẹ̀ ní kí ni o plus b tó ti yé wàá tún tẹ̀síwájú wàá wo èyí tó ní x náà but ní left hand side ó rí pé àléyìí tó ní x òun ó jẹ́ 0 so eléyìí ní x minus 4a plus c àbí náà so wàá tún wo èyí tó jẹ́ constant so kí ló wọ́n máa jẹ́ 0 ni kò sí constant kankan ní left hand side rẹ so èyí tó jẹ́ constant níbí báyìí you have 4a minus b plus c 4a minus b plus c so tó bá dẹ̀ ṣì gbàgbé ó rí pé ohun tí mo ṣe lákọ̀ọ́kọ́ pẹ̀lú ohun tí mo ti ṣe lákọ̀ọ́kọ́ yẹn so mo ti ṣe kí ni o mo ti mọ ohun tí a mi jẹ́ pẹ̀lú ohun tá a ṣe síwájú so mo ti mọ ohun tí a mi jẹ́ ẹ má bínú fẹ́mi ló ń ṣe àṣemáṣe so should I say when a is equal to what 1/9 so ìgbà tí a bá jẹ́ 1/9 so ó rí pé láti ibi equation eléyìí tó ṣe kí ni o eléyìí tó gbawájú so tí a mọ̀ sí equation 1 o lè pe eléyìí ní equation 1 equation 2 equation 3 so equation 3 so then when a is equal to 1/9 so if we put a is equal to 1/9 in equation 1 mọ̀ pé equation 1 rẹ o ní 1 is equal to a plus b àbí ó mean pé ó máa jẹ́ 1/9 plus b àbí so then your b will now be 1 minus 1/9 má dára rẹ láàmú kàn sórí 9/9 so ó mean pé b will be what 8 divided by 9 so ìgbà tí mo ti mọ a mi pé ó jẹ́ 1/9 tí b jẹ́ 8/9 I can put them so in any of the equation láti fi mọ kí ni o láti fi mọ c mi so o lè sọ pé put in what in equation 2 so then má gbàgbé pé equation 2 tá a get ni kí ni o minus 4a so minus 4a ń bọ̀
ẹ jẹ́ n open page mi. So so okun tá ní sí ni pé kí ni o a ní equation 2 ó jẹ́ kí ni o 0 is equal to minus 4a plus c, so minus 4a plus c equals to 0. A dẹ̀ mọ̀ a wá ń bí báyìí pé ó jẹ́ kí ni o 1/9, so mean pé I'm going to have minus 4 into 1/9 plus c is equal to 0. So ó mean pé c mi yóò máa jẹ́ kí ni o 4/9. So therefore a is equal to 1/9. So kí la get fún b wa? B is equal to 8/9 and c is equal to 4/9. Jọ̀wọ́ tún yẹ̀wò bóyá mi ò ṣe àṣìṣe sókè. So ìgbà tá ti mọ̀ wá wá padà síbi integral wa. Sọ pé eléyìí jẹ́ a over what? S plus 1 plus b over what? S minus 1 plus c over s minus 1 everything squared, àbí? Ó fún wọn ní integral báyìí. So tó bá lo linearity property, eléyìí jẹ́ a over s plus 1 dx plus b over s minus 1 plus b over s minus 1 dx plus c over s minus 1 squared dx. So ti yé? So a dẹ̀ ti mọ̀ pé a wa a ló jẹ́ kí ni o? Tó bá wo bí báyìí dáadáa, ó rí pé a jẹ́ 1/9, àbí? So yóò jẹ́ 1/9 divided by s plus 1 dx plus kí la get fún b wa? 8/9, àbí? So ó jẹ́ 8/9 divided by s minus 1 dx plus c wa 4/9, àbí? So divided by s minus 1 everything squared dx. So tí má dẹ̀ gbàgbé òfin tí mo sọ ní ìṣíwájú pé ìgbàkígbà tó bá ń integrate with respect to a particular variable, gbogbo àwọn constant ńbẹ̀ kí ló ṣe o? Ó gbà wọ́n dà síta. So ó mean pé eléyìí máa jẹ́ 1/9 s plus 1 dx plus 8/9 1 over x minus 1 dx. Ẹ má bínú. Then plus 4/9 gègé mi ń ṣàṣemọ́ṣe ni o. 1 over s minus 1 everything squared. So nígbà tó bá ti kọ́ báyìí, ó yá jẹ́ ká integrate. Eléyìí ó jẹ́ 1/9. Má gbàgbé pé mo sọ fún ẹ pé tó bá integrate, tó bá wá wo tìsàlẹ̀ tó rí pé tó bá differentiate ẹ̀ yóò fún ọ ní tòkè. Ó rí pé tó bá differentiate tìsàlẹ̀ ń bí báyìí 1 ni ó jẹ́, ó mean pé ó fún wa ní tòkè. Eléyìí ó jẹ́ ln s plus 1 then plus 8/9 ṣó ti yé? Ln s minus 1 ṣó ti yé? Then plus 4/9 so o ò lè sọ pé eléyìí jẹ́ ln o, àbí? So torí raised power 2 ló wà ńbẹ̀. Ṣùgbọ́n o lè tún òun náà kọ, ó máa jẹ́ 1/9 ln x plus 1 8/9 ln x minus 1 then plus 4/9 integral x minus 1 raised power 2. So mọ̀ pé a lè kọ́ bẹ́ẹ̀, ṣírọ́ ni? dx. S raised power 2. So s raised power 2. So tó bá ṣe eléyìí tó ṣẹ́kù ńbẹ̀ náà, so òun náà máa fún ọ ní kí ni o? 1/9 ln s plus 1 plus 8/9 ln s minus 1 plus 4/9. Ó rí pé tó bá integrate eléyìí minus 2 ló wà lókè, àbí? Mo léléyìí ó kọ́kọ́ máa jẹ́ s minus 1 divided by minus 2 plus 1 minus 2 plus 1 wàá fi constant of integration sí, àbí? So yóò máa jẹ́ 1/9 ln s plus 1.
ẹ má bínú pẹ̀lú gègé mi, ó ti fẹ́ daṣẹ́lẹ̀. So 8/9 ln x minus 1 plus 4/9 tó ti yé wa. So eléyìí ó jẹ́ x minus 1 raised by minus 1 divided by minus 1. So tó bá ṣe síwájú lẹ́ẹ̀kan sí plus c, ó rí pé eléyìí ó máa jẹ́ kí ni 1/9 ln x plus 1 plus 8/9 ln x minus 1 then minus eléyìí ó jẹ́ minus 4/9 divided by x minus 1 plus c. So ó mean pé answer wa ó máa jẹ́ 1/9 ln x plus 1 plus 8/9 x minus 1 minus 4/9 divided by x minus 1 plus c. So eléyìí ni answer náà. So ìjẹ́ tí eléyìí bá yé ọ, mo ń gbìyànjú pé kó click lórí subscribe button, kó dẹ̀ bá mi like àwọn videos, kó dẹ̀ bá mi share wọn, bá mi sọ fún àwọn èèyàn rẹ káwọn náà ṣe bẹ́ẹ̀ pẹ̀lú. Mo ti ṣe àwọn fídíò lóríṣiríṣi níbi tí o ti lè rí àwọn tí mo kọ́ ní èdè Yorùbá. A máa pàdé rẹ nínú fídíò tó ń bọ̀. O ṣeun.